fún ẹ. Pẹ̀lú tẹ̀dùtẹ̀dùn la fi kéde ikú àgbà ọ̀jẹ̀ olórin ni tí wọ́n ń fọn tí a mọ̀ sí saxophone tí orúkọ wọn jẹ́ Orlando Julius, Sir Orlando Julius Ekemode. Ó jáde láyé lẹ́ni ọjọ́ karùndínlógún oṣù kẹrin ọdún 2022. Ìròyìn náà ó bá wa níjàfú, ohun omi tútù sí ọkàn àwọn èèyàn sì pòrúurú nítorí pé Sir Orlando Julius ó jẹ́ ara àwọn tí ó ṣe ìgbélárugẹ orin tá a mọ̀ sí Afrobeats ní ilẹ̀ adúláwọ̀. Ó sì ti kọrin ọ̀hún káàkiri orílẹ̀-èdè àgbáyé. Fáwọn tí wọ́n bá mọ Afrobeats dáadáa. Ọmọ ìlú Ijebu Ijesha òun ni Orlando Julius. Ibẹ̀ náà ni ìlú náà ni Sir Ike ti wá. Bẹ́ẹ̀ náà ni Chris Ajilo òun náà wá láti ìlú náà. Àmọ́ ìlú Ìkọ̀lé ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n bí bàbá wa Orlando Julius sí. Ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ orin kíkọ. Ìyá wọn òun ni a gbọ́ pé ó kọ́kọ́ kọ́ wọn bí wọ́n ti ń kọ orin, bí wọ́n ti ń jó. Láti bẹ̀ wọ́n lọ ilé ìwé kan tí wọ́n ń pè ní St. Peter's Primary School ní Ìkọ̀lé. Àti bẹ̀ ni wọ́n ti ṣe tààràtàrà ó di ìlú Ìbàdàn pàápàá nígbà tí bàbá wọn kú lọ́dún 1957. 1943 ni a bí olóyè Orlando Julius Olusanya Ekemode. Láti bẹ̀ ni wọ́n ti lọ sí ọ̀dọ̀ ẹni tí a mọ̀ sí Ẹ̀dí Òkóǹtà ní ọdún 1960 lẹ́ni ọdún 17. Àti bẹ̀ ni wọ́n ti ń ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n ti gbé orin ọ̀hún káàkiri àgbáyé. Ní ọdún 1965 ni wọ́n ṣe àwo orin wọn tí ó lágbára jù tí ayé fi mọ̀ wọ́n dáadáa, tí wọ́n pè ní Jaguar Nana, tí ó ń ṣàfihàn ọkọ̀ tí wọ́n pè ní Jaguar, tí àwọn obìnrin tí wọ́n máa ń pè ní Jaguar Nana nígbà náà lọ́hùn. Orlando Julius rèé. Ẹlòmíì Orlando Ọ̀wọ̀ lẹ́lòmíì mọ̀. Àmọ́ òdú ni Orlando Julius yìí, pàápàá jùlọ ní agbo Afrobeat. Wọn kì í ṣàìmọ̀ fólókó. Ẹni ọdún ó dín ní ọgọ́rin, ẹni ọdún kan dín lọ́gọ́rin ni wọ́n, 79 years tí wọ́n fi jáde láyé. Kọ́lọ́hun kó bá wa tẹ́ bàbá náà sí afẹ́fẹ́ rẹ̀. Yorùbá Report náà ẹ ǹlẹ́ o.